Africa Content TV. Representative of the Royal Majesty, the area of Ghana, you are welcome to this. Ìròyìn àwọn akẹ́kọ̀ọ́ àti àgbọ̀ ó lè jẹ́ kára kó wá balẹ̀ gbogbo wà láti pé ká máa sọ̀rọ̀ yẹn lọ. Ìjọba ìlú ìgbà pé àti máa ń kékun láti bí o, láti máa ṣe ìlú ní ìlú o, wọ́n á bàbá pọ́pùlẹ̀tì ọmọ náà bá lò wọ́n lọ. Ọwọ́ ni wọ́n kọ́ lọ́dún yẹn pé ó yàrá láti máa ń tó. Ọwọ́ ni wọ́n kọ́ lọ́dún ìwà ní ìyá tó kàn. Wọ́n gbà wá ní wọ́n lè wà lọ́wọ́. Kí ló ń wọ ọmọ ológun jẹ́ máa ń wọ kíkó yẹn ní ìlú sí? Ni mo sì ọmọ ìkókó wà lẹ́yìn onírú ẹ̀fẹ́ tó lọ́wọ́ náà lọ́dún pọ̀pọ̀ ilé ìṣe ọ̀dà ẹni tó kù ní bẹ́ẹ̀ ó mú kẹrẹ àdáwọ̀ ẹ̀ kò sí láyé ọ̀dà ẹni tó kù kú lé ọ̀nà òkèèrè ọ̀dà ìlú tó lè kú bá tẹ̀lé ẹni tó ọmọ bá sọ́nà ọkọ̀ bẹ́ẹ̀ wọ́n bẹ́ẹ̀ lórí ẹni òkú rẹ̀ láyé bẹ́ẹ̀ lórí ọwọ́ bọ́ọ̀lù ẹ̀rọ ni mo sì láàbò kan ọwọ́ aláàbò kan tí wọ́n débẹ̀ wọ́n ní kí wọ́n bọ́ọ̀lù ẹ̀rọ tó bá wọn fẹ́ẹ́ rí wọ́n ní láti káwọn bọ́ọ̀lù ní aago bọ́ọ̀lù mo ní ìkọ́ orí sáwọn wà tó bọ́ọ̀lù ẹ̀rọ ní aago wọ́n ní wà láyà ló kù rẹ̀ bí wọ́n ti bọ́ọ̀lù ẹ̀rọ kù rẹ̀ kó gbogbo Haúsá ti fẹ́ ní ọkùnrin gbogbo wa jáde gbà ìlà ní bẹ́ẹ̀ lójú ọkùnrin tó rọ èyí ọlọ́run kọ́ ló láyè ilé ìdíje kí lẹ́yìn ìṣẹ́ fọ́lọ́ àwọn ìdáhùn àwọn àkẹ́kẹ́ tó lọ́bì lónìí wọ́n wá lọ gbogbo àwọn aláàbò wọn wá náà wọ́n á ní kí wọ́n wá wọlé ìfẹ́ àwọn sọ̀kà náà wọ́n lọ́dọ̀ lọ́dọ̀ òfin fún àwọn ọlọ́sùn lẹ́lẹ̀ ọlọ́dún yá ni wọ́n gbẹ́ nígbà tí wọ́n wá sọ̀rọ̀ lọ́wọ́ òun ni bàbá wa ìmọ̀ọ́mọ́ àgbà fún gbogbo ilẹ̀ ọ̀nà wọ́n wọlé ìwọ̀n pè wọ́n bọ̀ wọ́n bá wọn jókòó wọ́n yẹ kí n fi àfihàn ó ti yẹ kí n ṣàfihàn bàbá ìjọba àgbà gbogbo ilẹ̀ ọ̀yọ́ wọn àṣẹ ìmọ̀ṣùgbọ́n Adébáyọ̀ adókòjẹ́rò wọn ọlọ́ọ̀dẹ́ àdìgbẹ́fẹ́ ẹ̀yà mọ̀ wọn báyà láti kó láwùjọ sí i. bákan náà ní wọlé wọn pẹ̀lú bàbá wa mọ́ọ̀mù ògbómọ̀ṣọ́ mọ́ọ̀mù wa tọ́jú àti yóò olùsínà ayélujára ọlọ́ọ̀dẹ́ àdìgbẹ́fẹ́ bákan náà ní ọmọ àgbàlagbà tó dàgbà ti wọlé bọ̀ wọlé àfáà ìwọ̀n bọ̀ lókè wọlé àkọ́mẹ́jẹ dídáná ẹjẹ lọ lè kí àwọn ọba tí wọ́n bìrì ẹgẹ́ bí orúkọ tó náà wọ́n bá sọ àmì ọlọ́run òkìṣẹ́ ìfọwà Muhammadu Jai àmì ọlọ́run adámọ́lá adámọ́sọ̀rọ̀ ọlọ́run ẹ̀sẹ̀ ìwà ìlàmúfà ọlọ́run. The representative of His Royal Majesty Emir of Ghana, ably represented by German Samari Farouk Musa Sanogo Desua Alayibata Al-Badila Madila Yọ̀wá èdè Ìgbò lórí òṣọ láti jẹ́ orí bí ẹ̀kọ́ sọ Ìgbò. Yeah, I recognize the National Party Chairman, the party of APC, Comrade Mustapha Soliu. You are anywhere concerned. Bákan náà, nígbà tí àwọn àwọn sọ̀rọ̀ lọ́wọ́ ni olórí ẹbí fún àwọn abẹ́là the great Tony, the controller of the ilé wọ́pá of the magic one. Nígbà tí bàbá abẹ́là bá ní ayé ní Masoro àti Bódìjà ẹ̀yìn náà mẹ́rin sásá wọ́n wá ní sẹ́bẹ̀rẹ̀ àti dìbẹ́tì ìwọ́lọ́wọ́ dìbẹ́tì ọmọ ẹ̀rọ ẹ̀yìn pọ̀ nípa sásá wọ́n ti àwọn sọ́lá rẹ̀ ọlọ́run yẹ ṣe pẹ́ làǹkó àmọ́rọ́ lọ. Mo sì kí bàbá wa the great bishop himself for the empire of the church. Hallelujah. Mo fẹ́ bàbá wa Alhaji Sọ̀rọ̀ mo ti kí wọn láàyè ẹ̀kọ́ sá. Mo kí bàbá wa yóò bí ká Alhaji
Sulaiman Muhammadu Fela ẹgbẹ́ ọ̀rọ̀ ẹ̀ṣọ́gbẹ́. Báyìí a sáré lọ sí gbogbo àwọn tó wọ́n kọ́ ẹjọ́ tó lọ́nà ẹ̀kọ́ ìgbà àpàrà sí orúkọ ẹ̀sùn ẹjọ́ lọ sí èkó orí ọlọ́pọ̀. Bàbá wa olówó àti àgbáyé wà ní ẹ̀sìn ọmọ náà pọ̀ ẹ̀dàbùrọ̀ àtàwọn tí wọ́n wà ní àdéhùn fi àsìkò láàrin torí ọlọ́pọ̀. Ó tó kí àpàrà méjì ni àkọ́kọ́ mẹ́rin ní ká ṣe fìlà fún bàbá wa. Ṣùgbọ́n àpapọ̀ àwọn àgbàlagbà wọ́n ní ọ̀dọ̀ bàbá wa yìí wọ́n wà àgbàlẹ̀ Ọ̀yọ́ ní kí n lọ ibi fìdáhùn àti kọ̀kílẹ̀ náà síbẹ̀. Ṣùgbọ́n kí ẹnu àdúrà yẹn wá láti ẹnu wọn ó máa jẹ́ àlùbáríkà àti oore. Pápá àjùmọ̀ gbàgbé pé medical day àti náà ṣe remembrance ẹ̀yìn tó kó jẹ́ àwọn ọ̀wá ìmọ̀tò sẹ́yìn wọ́n yà ọ̀dọ̀ bàbá wa Ọ̀yọ́ ní kí n lọ pé àwọn ní kí wọ́n fi ẹnu àgbà kí wọ́n fi ṣe fìdáhùn yẹn fún bàbá wa Mashhur tí wọ́n jọ jẹ́ orúkọ kan náà pé kọ́lọ́wọ́ àlùbáríkà àti wọn náà kó jẹ́ kí àlékún kẹwọn kó mọ̀ tẹ̀síwájú ayá fún wọn. Sallallahu alaihi wasallam. إن الأمانين وكلها والأهل واليسار إلى كالمر ẹnìkan ní ọ̀tẹ̀ sílẹ̀ báyìí wọ́n wà pariwo wà bẹ̀rẹ̀ kí ni wọ́n ń gbé wà sọ̀rọ̀ wà lè sí ẹ̀kọ́ pariwo náà الأمانين لأنه هو موضوع وقلتها هو الأصولات ولا بدل àwọn bàbá wa tí mo sọ̀rọ̀ rẹ̀ lọ́dọ̀ wọn láti kọ́ pé ìbámu wà ní Ìsẹ́yìn. láti wá pàdé ọ̀làjọ́. wọ́n fi ọ̀dọ̀ wọn tí gbogbo àwọn ìyàwó àmì tí wọ́n mú ẹlẹ́gbẹ̀ẹ́ wọ́n fi ìyẹn lọ́wọ́. mo kí àwọn bàbá wa tó bá sọ̀rọ̀ tó ní sí dọ́kítọ̀ pòfẹ́sọ̀ déèdì ọlọ́sọ̀ ẹ̀yìn ẹ̀mọ́ ẹ̀kọ́ tó rí náà ní òfin ẹ̀kọ́ pòfẹ́sọ̀ tó tẹ̀lé ẹ̀dùn àwọn ní pòfẹ́sọ̀ lẹ́yìn كل مكان لا يصح
makanu makana ẹni ṣoṣo tí ń wà láàkàrà ẹ̀ tó kó kẹ́kọ̀ọ́ fún ọláyé ayé ẹgbẹ́ náà lé ọba jẹ́ kí sọ̀rọ̀ sọ̀rọ̀ bá ní ẹ̀ ìlú méje kọ̀ọ̀kan bí kò fẹ́ sọ ìṣẹ́ ọlọ́sọ̀rọ̀ bí wọ́n ti jẹ́ ọ̀sán kọ̀ọ̀kan kò dàbí sí àti kí wọ́n lè jẹun lẹ́nu wà láàárín wà bí àwọn ìwọ̀n òfin ọ̀sọ̀ tí ó fún wọn sí ìjọ tí ṣé òun bẹ̀rẹ̀ bàbá wa ọba jẹ́kú sí ètò ọgbọ̀n àti pípí wọn àwọn ẹni wọ́n ti jà fún láàmù àìpọ̀ wọ́n ti wá dé ìgbà mọ́ àwọn ọmọ ìlú ọmọ bẹ́ẹ̀ àwọn náà wá tó wá bẹ̀ ẹwà tí ó yóò bí lọ́wọ́ sí ọmọ ètò tí ó ní wà bẹ́ẹ̀ ni àwọn àpá wa láti jẹun lérò Muhammadu Awwal Adabi èyí ò gbogbo wà lérò gbogbo àwọn bàbá ọba olóyè olóṣèlú ẹ̀ṣẹ́ wà lójú wá ní túnbọ̀ ẹ̀yìn ìyáwó àtàkùn ọba wa ẹ̀jẹ́ ìfún ọba wa olóòkọ mi tí wọ́n jọ pọ̀ sáájú ìlú aláàjì mọ̀sílò mọ̀sílọ́ọ̀tì àwọn ọlọ́lá yìí wọ́n ti sọ pé tí wọ́n náà lọ́pọ̀ ààrẹ ẹgbẹ́ tó mọ̀ sí ọmọ olórí rẹ̀ gbogbo iná láwọn sí lórí rẹ̀ yára ó ní ìgbà tí ó bá jáde tó níbi tí ó pèlé olórí rẹ̀ bá jáde ní ìgbà ó tó parẹ́ mẹ́ ọ̀nà ó díje ọlọ́wọ́ ọ̀pọ̀ ẹ̀rí gbogbo èèyàn náà kí ìrántí àwọn òbí ẹ̀ bá yẹ ẹni tó bá lápọ̀ọ́lẹ̀ tó fẹ́ dáa níwájú ọlọ́run èyí máa sábà bẹ̀rẹ̀ sí rántí. ṣùgbọ́n àwọn tí a sọ ó ní sàyẹ̀ tó kú ní ọ̀hún ìdáyà àti ìṣòro ní káwọn ní ìṣòro ní káwọn ní àwọn tí wọ́n ṣe máa ṣe ẹgbẹ́ ìjọba ṣe wá bẹ́ẹ̀ kúrò ní káwọn ìdáyà àti ìṣòro. Àwọn àjọ ọlọ́run rántí ìlú nígbà tọ́rọ tó bá pàtàkì tàbá rí olóyè tàbá rí olóyè tàbá rí ọdọ́rẹ́kù tàbá rí sẹ́nẹ́tọ̀ láàrin ọmọ ọmọ mẹ́tẹ̀ẹ̀kẹ́ ló bí wọn. Bẹ́ẹ̀ kò ní nípa òwe ìdáyà àti àìkú ìwọ̀n fàmílẹ̀ ìlàjì Ababa lórí nígbà tó ní ìṣẹ́rì Mọ́lámù láti ní àtẹ́kẹ́rù lè pátá ààrẹ màmá ti ẹ̀lẹ̀ ọmọrí. Àwọn àjọ ọjọ́ padà láti ní wọ́n bá rántí orin ní tí mọ́kọ́ bá ṣe rántí ìdánfún ìsìnkú àwọn òṣùwò tí wọ́n pa àti tí wọ́n rìn dé ìtọ́jẹ́ ti Nàìjíríà. هذا الدعاء من القدر àdúrà dáadáa ní kádàrá padà nínú kádàrá náà lòun náà wà pé yóò rí báyìí wọ́n sì fẹ́ yí padà àdúrà ni wọ́n fi yí padà lọ́kàdà lọ́wọ́ lẹ́yìn omi ìfún òlẹ́ni tí ó fi yí padà. àwọn àtàkọ́ wà lékún rẹ̀ fún wọn láti bí àlékún ní gbogbo ẹ̀yìn rẹ̀ tí wọ́n fi sílẹ̀ ní ó ti wá máa dá sí ẹni tó kò tí dá ní sí kò dá ní sí kò sí lọ pẹ̀lú òkú ọlọ́run ní tó mọ̀ ṣàdúrà ní ọjọ́ kí n ṣàdúrà ní bàbá ní. àjẹ́nà tí wọ́n wà yìí lọ́n dàgbà tó báyìí báyìí lọ. àwọn òbílẹ̀ ní ṣe lọ́nà ìlú ìsìnlẹ̀ ìfàfáàní ọ̀rọ̀
ẹ jẹ́ ká ṣe ámínẹ̀ ìta. Bí mo sì fẹ́ wí ẹ̀dí àwọ̀ sọ̀lọ́lọ́ lára ọmọ lọ́lọ́ alẹ́ ìwà sálà ó lè ní lọ́lọ́ lára ọmọ sallallahu alaihi wasallam 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 sallallahu a ṣe wà bí mo sì fẹ́ wí ẹ̀dí a ṣe ní ẹ̀kọ́ ìdí mọ́kànlá mọ́kọ̀ sílẹ̀ ẹ̀dí a ṣe mọ́kànlá mọ́kànlá astagfirullah al-azim la ilaha illa huwa al-hayyul qayyum wa atubu ilayh astagfirullah al-azim alladhi la ilaha illa huwa wa atubu ilayh astagfirullah al-azim alladhi la ilaha illa huwa wa atubu ilayh astagfirullah al-azim alladhi la ilaha illa huwa wa atubu ilayh astagfirullah al-azim alladhi la ilaha illa huwa واتوب اليه استغفر الله العظيم الذي لا اله الا هو استغفر الله العظيم الذي لا اله الا هو واتوب اليه استغفر الله العظيم الذي لا اله الا هو واتوب اليه استغفر الله العظيم الذي لا اله الا هو واتوب اليه استغفر الله العظيم الذي لا اله الا هو أستغفر الله العظيم الذي